káàbọ̀ padà sórí ètò Miliki Express. Àlejò mi kejì lórí ètò lẹ́ni ọdún ni wọ́n wọ̀n iṣẹ́ àìmọ̀fún olóko. In fact, mo tún ti gba ọ̀pọ̀lọpọ̀ ìpè. Ìgbà wo ni Reverend máa wá? Ẹ jẹ́ gbé wọn wá. Kọ́n tẹ̀ wá sọ̀rọ̀ bó tẹ̀ jẹ́ ìṣẹ́jú kan. Mo ní kí ló dẹ̀ wá dé tó. Bàbá, ẹ bá mi káwọn ará lé. Ẹ̀yin ará lé ẹ kú lé o. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ ò ránú gbà o. Àmín Jésù. Orúkọ yín fún àǹfààní àwọn tí wọ́n ń wo ètò fún ìgbà àkọ́kọ́. Orúkọ tèmi ni Wòlíì Báyọ̀dé Olúwọlé Olúbọ. Ṣé ẹ̀dẹ̀kú iṣẹ́ ìránṣẹ́? Nígbà tá a wà ní lọ́bì lẹ́ẹ̀kan, ẹ̀ ń sọ̀rọ̀ nípa ògo. Pé ológo ló ní ogun, ológun ló ní ògo. Tó o bá rógun, o ò lè rí ògo ẹ gbà. Àbí tó o bá, ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé ẹ̀ tí mo dẹ̀ mo ka sápò pé ìbéèrè tí mo máa kọ́kọ́ bi yín lélẹ́yìí bẹ́ẹ̀ bá wọlé. Kò sí bí èèyàn ṣe lè ní agbára tó nílé ayé tí ò bá rí ògo lò ọ̀lẹ́ni. Tọ́lọ́run bá tì ọ́ lẹ́yìn, o ò lè rógo lò. Tí o bá ràánú gbà, o ò lè rógo lò. Ṣùgbọ́n kò sẹ́ni tó rí ògo lò tí ò jagun, torí pé ògo ló máa ń pe ogun jáde. Ogun ló dẹ̀ máa ń pe ògo jáde. Èmi wá ń gbàdúrà fẹ́yìn ara lé wípé ẹ ó rógo lò. Àmín Jésù. Ìwọ tó ń wò mí lọ́mọdé lọ́kùnrin, wàá rógo lò. Àmín Jésù. Àwọn obìnrin kọ́ bàbá. Lọ́mọdé lóbìnrin lọ́kùnrin. Àmín Jésù Kristi. Ẹ ó rógo lò. Àmín Jésù Kristi. Ẹ ò ní wáyé asán. Àmín Jésù Kristi. Ẹ ó rí bá ti ṣe. Àmín Jésù Kristi. Tó bá dá ọ lójú wípé ọ̀run ṣe àmì sí àdúrà ẹ, mo sọ, mo dẹ̀ fọwọ́ sọ̀yà ni, èmi ò lè pé Ọlọ́run kó má dá mi lóhùn. Èmi á béèrè ohun tí Ọlọ́run ṣe lọ́run. Torí mi ò bẹ́ kó pè mí. Èmi ò bẹ́ Ọlọ́run kó pè mí. Ibi tí mo ti ń ṣòwò, tí mo ti ń tajà mi ni, ebi ò pa mí. Ló ní kí n fi gbogbo ẹlẹ́kìn wá máa sìn wọ́n lọ́run. But today I have no regret going to the full-time ministry. But mo ń pa láṣẹ fún wa tó ń wò mí lórúkọ Jésù. Ọlọ́run tó pè mí, tó yàn mí, tó sì ṣe mí lógo, wàá rí ògo ẹ lò. Àmín Jésù Kristi. Ògo táyé gbà lọ́wọ́ ẹ, ọ̀run á gbà padà fún wọn. Àmín Jésù Kristi. Ohun tó tọ́ sí táyé gbà lọ́wọ́ ẹ, ọ̀run á gbà padà fún wọn. Àmín Jésù Kristi. Joseph rógo lò, ó rí lò nínú ilé Pọ́tífà, ó rí lò nínú ẹ̀wọ̀n, ṣùgbọ́n ipò kẹta ògo ni àgbàláàfin. Lórúkọ Jésù, àgbàláàfin títí ẹ, ọ̀run á mú wọn débẹ̀. Àmín Jésù Kristi. O ò ní jagun mọ́. Àmín Jésù Kristi. Ọ̀run á gbé aláàánú pàdé ẹ. Àmín Jésù Kristi. Àánú tí bàbá ẹ ò rí lò, ọ̀run á gbà fún wọn. Àmín Jésù Kristi. Àga tí wọn jókòó sínú bàbá tó bí ọlọ́mọ, lórúkọ Jésù, ọ̀run á gbà fún wọn. Àmín Jésù Kristi. Wàá finú ṣoyún o. Àmín Jésù. Wàá fẹ̀yìn gbọmọ pọ̀. Àmín Jésù. Ẹ ò ní kúkú òjijì. Àmín Jésù. Orí yín ò ní gbàbọ̀dè. Àmín Jésù. Ẹ̀dá yín ò ní gbàbọ̀dè. Àmín Jésù. Tó bá dá ọ lójú pé orí ẹ ò ní gbàbọ̀dè, ṣàmì ibi tó bá wà. Àmín Jésù Kristi. Àmín Jésù. Torí pé ẹnu àṣẹ ni mo fi ń gbàdúrà yìí. Èmi rí àánú gbà o. Èmi ò bá yẹn rí àánú gbà o. Èmi rí àánú gbà. Tó o bá tí ì rí gbà bó ṣe ń wò mí, o rí àánú gbà. Àmín Jésù, mo rí àánú gbà. Mo rí àánú gbà. Àní kò sọ wípé mo rí àánú gbà. Mo rí àánú gbà. Èmi lára ọmọ olúbọ, mo rí àánú gbà. Àní sọ wípé mo rí àánú gbà sẹ́. Mo rí àánú gbà. Mo rí àánú gbà. Àánú á wọ ayín rí o. Àmín Jésù. Ògo á wọ ayín rí. Àmín Jésù. Ẹ rí lò sẹ́. Àmín Jésù. Ayé fẹ́ ayé kọ ẹ ò rí lò. Àmín Jésù Kristi. Ọba máa rí lò, ẹ yóò rí ti yín lò. Àmín Jésù. Ẹ ò rí àánú gbà o. Àmín Jésù. Ẹ ti rí gbà. Àmín Jésù. Tí wọ́n ṣe gbà, ẹ ò rí lò. Àmín Jésù. Ó ti rí bẹ́ẹ̀. Àmín Jésù. Àṣẹ ọ̀run gùn. Àmín Jésù. Jésù lọ́wọ́ wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ̀yin alẹ́ rí mi báyìí, mo ṣàmì bí ọmọ tó mọ̀ọ́rẹ́. Mo mọ̀ọ́rẹ́. Bàbá, mo mọ̀ pé ẹ gbé ètò kan kalẹ̀ concerning firstborn. Daddy, kí lẹ lè sọ ń pa ẹ̀? 10 years ago, God spoke to me. Àkọ́bí ni mí. Mo ja ogun. Mo wá wádìí ogun àkọ́bí. 2004, May 14, God now spoke to me. Ó wá ní wípé ó fẹ́ fún mi ní oore ọ̀fẹ́ kan, mo wá ní oore ọ̀fẹ́ wo ni? Ó ní kí n máa pe àwọn àkọ́bí jọ lọ́dọọdún. Oṣù kẹjọ ọdún. The last Sunday of the month. This year's last Sunday is 31st, I think. The last Sunday of this month. Sunday tá máa mú lẹ́yìn eléyìí. Bẹ́ẹ̀ ni next week Sunday. Ni a gbé ètò yẹn kalẹ̀. Níbikíbi tẹ́ ẹ bá wà, Àbújá, Èkó, lórúkọ Jésù, tọ́lọ́run bá fún yín London ní Amẹ́ríkà ni. Àwọn gan tó ń jà lọ́hùn, ẹ máa rò pé bóyá ìlú ìnìkan lógun wà. Ní oṣù tó kọjá yìí, mò ń gbàdúrà fún arábìnrin kan ní ìlú Amẹ́ríkà.
mo ṣe wọnú ilé wọn kí n máa gbàdúrà fún bá ṣe ń gbàdúrà lọ́wọ́ Amẹ́ríkà rẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn sọ pé ẹ̀ ń sáfù ogun ni pé mo ṣe rí kíní yẹn tó jáde láti inú sílẹ̀ nìyẹn tó fẹ́ lẹ̀ mọ́ arábìnrin yẹn lára mo wá ti obìnrin yẹn sẹ́gbẹ̀ẹ́ mo ní kó wò tó má dẹ̀ rí yẹn wọ́n rò pé orí ṣe nílùú Amẹ́ríkà ni ogun ìdílé bàbá ẹ̀ ó tún tẹ̀lé wá sí Amẹ́ríkà òun lélẹ̀ tó ń wò yìí Ọlọ́run ló yọ ká ní pé kíní yẹn kàn lára ni ó máa paralyze ni ṣé ẹ rí mà ẹ rí sà àkọ́bí nìyí ogun ni mo ka Bíbélì mi mo wá rí i pé àkọ́bí Ọlọ́run kan jagun kí lẹ́ ń porúkọ ẹ̀ kò ń ṣe Jésù nìkan ló jagun Jésù kan jagun tó jẹ́ àkọ́bí Ọlọ́run nínú ìwé New Testament àkọ́bí Ọlọ́run ní Old Testament Adam èyí tó jẹ́ wípé ẹ wá kò ní ìyá kò ní àna Ọlọ́run ni bàbá fún Ọlọ́run ni ìyá fún ó jagun ogun ni ò borí ẹ̀ torí pé ó ràánú gbà this is the first creation of God, the first experiment that God had on earth. But the man failed. He failed and fell. He failed, he fell. So the battle of the firstborn, because every firstborn is produced by the previous disposition of the parents, the level in which the parents were functioning before they had him or her. So tí òbí bá ń bínú lọ́wọ́ nígbà tó pàdé àbí nígbà tó máa ń bára wọn ní àṣepọ̀, ìbínú tó ń bá fi bímọ ọmọ àmà lógun àmà jagun ẹ òun ló fi jẹ́ wípé tó bá wà nù oyún máa ṣọ́ èpè ọ̀rọ̀ òdì máa ṣọ́ra àti máa sọ ìbínú lọ́lọ́run fi ọ̀run sílẹ̀ tó fi wá sílé ayé wípé ẹ jẹ́ ká lọ lé ayé ká lọ dẹ́nìyàn lé àwọn rárá wa nígbà tó wá dẹ́ẹ̀dẹ́ lé ayé ìbínú tó fi gbé kúrò lọ́run yẹn ìbínú yẹn ló jẹ́ kí Ádámù ṣìṣe Ádámù náà tó fẹ́ bímọ nígbà tó ń lé jáde kúrò nínú ọgbà àjàrà òun náà tó fẹ́ bímọ wọ́n ti lè jáde ẹ̀yìn pàtó lè jáde nínú oko àgbàrà ló ní ìyàwó ẹ̀ ní oyún ó ń bínú sọ́lọ́run wípé ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ wọ Ọlọ́run tó lé mi kúrò ní ọgbà àjàrà the place of comfort it was displaced replaced by animal. kábíyèsí o. and lẹ́yìn ìgbà tí wọ́n lè jáde ló bí Cain nígbà tó máa sọ lórúkọ Cain Kéènì náà ó tún gbé ẹsẹ̀ òdì ó ṣe àṣìṣe Jákọ́bù Ísọ̀ ẹ̀ṣẹ̀ wo ní Ísọ̀ ṣe Ọlọ́run láti inú oyún kan tó bí kan tó ó sọ wípé ẹ̀mí ẹrú amúnisìn ní èrè tí òun máa fún àkọ́bí Isaac. kábíyèsí Olódùmarè. ẹ tún wo ti Dáfídì Amnon ní àkọ́bí Dáfídì kò ń ṣe Absalom kò ń ṣe Solomon ó tún ṣe ẹsẹ̀ gbé o Amnon ó bínú òun ní àkọ́bí Dáfídì ẹ wòran ẹni tó bá ràánú gbà tó sì ràánú gbà jù kò ń ṣe àkọ́bí Solomon àbí nínú ẹ̀ṣẹ̀ ó rìn lẹ́lànà ẹ̀ṣẹ̀ ó ń jẹ oúnjẹ ẹ̀ṣẹ̀ ó ń momi ẹ̀ṣẹ̀ ó fi irọ́ ẹ̀ṣẹ̀ ó fi dórí àga nítorí pé kíni ó ràánú gbà wọ́n pe wòlíì sí ẹ gbọ́ mi wọ́n pe wòlíì arábìnrin ní Báṣẹ́bà aya David sọ wípé wòlíì Látàn bá mi lọ sọ fún Dáfídì nípò tó wà wípé ó ṣe ìlérí pé ọmọ tí èmi bá bí fóun o yóò jẹ ọba kò síbi tó wà nínú Bíbélì pé Dáfídì ṣe ìlérí fún pé máa jẹ now torí pé wòlíì sọ bẹ́ẹ̀ Dáfídì gbàgbọ́ Solomon dẹ̀ tún jẹ ọba ó tún wá jẹ́ ẹni tó ní òkìkí jù ní gbogbo ilé tó ọmọ Dáfídì bí.